ẹ̀ ti wá tán báyìí ó lágbára o lórí ìròyìn pé Ṣọ̀ún àti Olúbàdàn wọ́n rìjẹ́ẹ̀tì Aláàfin of Ọ̀yọ́ gẹ́gẹ́ bí permanent chair fún àwọn council of Obas. Eléyìí lágbára ó gbẹnu tán o. Eléyìí lágbára o. Ọ̀rọ̀ yìí ti wá débi pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ o. Wọ́n ti ń tú ọ̀rọ̀ jáde, wọ́n béèrè ìbéèrè o pàápàá lórí ohun tó pa bàbá Ọ̀yọ́túnjí. Ọ̀rọ̀ rèé o. Kódà èèyàn kan béèrè lórí prógráàmù kan tí Awikonko ṣe nínú fọ́nrán yìí pé kí ló dé pé ṣé Ifá ló yan Aláàfin of Ọ̀yọ́ nítòótọ́ àbí báwo ló ṣe jẹ́ tí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí wá ń ṣẹlẹ̀. Ẹ wò nǹkan bẹ́nu fọ́nrán yìí o, àwọn èèyàn sọ̀rọ̀ o pàápàá lórí èyí wọ́jú mi èmi ò jù ọ́ pé ta ló jura wọn lọ láàrin Ọọ̀ni àti Aláàfin. Tó fi dé pé àwọn èèyàn rìfà padà sí fọ́nrán tó kálé tó kakò ńgbà yẹn nípa bí Aláàfin ṣe kọ̀ tí ò dìde kó kí Ọọ̀ni of Ifẹ̀ tí Ṣọ̀ún àti ọba tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn gbà náà tán sì dìde. Ẹ̀wọ̀ ẹ̀yìn èèyàn wa ọ̀rọ̀ rèé o, ó kọjá kèrèmí o, ó kọjá kèrèmí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí báwọn èèyàn ṣe tú ọ̀rọ̀ kalẹ̀. Ẹ wò in fact èèyàn kan tiẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ tí ò dá Awikonko ní láti stop ẹ pé àgbàlagbà ní ìyẹn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ bá. Ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ẹ̀. Ẹni ọmọ bínú pé ń dárúkọ iye owó mọ́mì mi kan ló advice mi lánàá pé Mr. Awikonko yóò yẹn bá ti ń fún yín tó bá ti ń ra sticker fún yín má máa dárúkọ iye tán fún yín mọ́ àwọn ọ̀tá yín kan máa ṣírò ẹ̀ ní ẹ má jẹ́ ń tọ́ lójú wọn kí wọ́n má ìpà ń ṣírò rẹ̀. Mr. Adédọjà Mrs. Adédọjà Ramata God bless you ma ẹ ní gbòkú ọmọ sí àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ God bless you. Tó fẹ́ jẹ ló ń wá ń tẹ́yìn fẹ́ mo ní kẹ́ mọ wá káàkiri tí mo fẹ́ jẹ mọ̀ ń wá ẹ lọ pọlọ́pàá. Ntí máa jẹ ni mò ń wá o ẹ click lórí $sign ó máa gbé wọbẹ̀ tàbí kẹ́ click lórí thanks ó máa gbé wọbẹ̀. Hello. Bàbá Awikonko. Bàbá o. Bàbá Awikonko. Bàbá o. Ẹ kú ètò bàbá. Ètò rèé. Ẹ kú ètò. Ètò rèé. Ọlọ́run jẹ́ ẹ pẹ́ fún wa. Àmín bàbá. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Àmín bàbá. Agbára Ọlọ́run bá. Nínú àwọn tó ń fẹ́ kí ilẹ̀ Yorùbá kó gòkè àgbà ṣe rí gbogbo èèyàn kan ló máa gba títí èèyàn. Bẹ́ẹ̀ni. Àdèlé ni. Kórí ọmọ mi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Èèyàn kan á rí báyìí. Bẹ́ẹ̀ni. Ìkan á rí báyìí. Ló já ká yóò dùn gan ní jẹ́ ká yóò dùn. Bẹ́ẹ̀ni ṣe rí àìmọye ìtàn tí àwa yóò mọ̀ tí ẹ ti jẹ́ ká wá mọ̀ kí generation wa ìtàn tá a ti ń kọ́ látara yín. God bless you. Ní ìgbà kan ó láwọn kan tẹ́ pé èmi náà fáǹsì tó ti pẹ́ ní mo jẹ́ tí báwọn kọ́kọ́ wà kan sẹ́yìn àgbálẹ́ ní pé ẹ̀dá ò ní mọ̀ ọ́n rìn kórí má mi o. Kò sí bá a ṣe fẹ́ ṣe é. So èèyàn kì í ṣe Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ sẹ́ẹ̀sì dátò kì í ní tàbí ṣùgbọ́n títí. Bẹ́ẹ̀ni mo níbi tí mo kù sí tọ́pọ̀. Ṣùgbọ́n nígbà tó yá ta wá rí àwọn nǹkan kan tá a dé lára yín gbà bàbá ìwọ́n lè ní kò dáa ṣùgbọ́n tún láwọn nǹkan tó dáa sọ pé òun gan ó fẹ́ kí peace wọlé Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Torí pé tọ́lọ̀ ò bá tún lẹ̀ yín náà lásìkò nǹkan tẹ̀ ń ṣe tọ́lọ̀ ò bá lò yín Ọlọ́run ló mọ ibi tí ilẹ̀ Yorùbá máa padà bá. Mr. Roge Lanre God bless you sir. Nítorí wípé àwọn àmọ̀kan tó ṣẹlẹ̀ tí Ọ̀yọ́ ń bá bàbá ẹ̀ dùjà àgbà. Kò yé wa o. ṣe rí tó bá ní kán di ìbò bí ọ̀rọ̀ yín ọmọ àlèyàn ló fọwọ́ sí ju ilé bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni. Torí pé kò sẹ́ni tó máa sọ pé tó bá níbo ní ilẹ̀ Yorùbá ibo ní Yorùbá ti jáde ọmọ Odùduwà ní gbogbo ọmọ Yorùbá gbogbo alámọ̀ pé ilé Ifẹ̀ ní ilé wa o. Bẹ́ẹ̀ni sà. àfi ọmọ àlèyàn ló máa sọ wípé ilé Ifẹ̀ ó ṣe ilé òun. Bẹ́ẹ̀ni. so tó bá ní kán pín ọ̀rọ̀ lọ́ba pé kínní nǹkan tó ti mú àwọn náà tó ti takò bàbá àwọn tọ́mọ ti takò bàbá yìí pé. káwọn jọ máa pín ẹran káwọn jọ máa pín orí ẹran jẹ. ọmọ tó wu adé bàbá ẹ̀ tó ní àdájì mẹ́rin bí wọ́n lóyún ṣe tó rèé. ó gbàgbé pé ńgbà kan náà ń bọ̀ bí ọ̀rẹ́ àgbàlagbà tó ní òdì bàbá. ìtẹ̀ náà ń bọ̀ wá máa wo owó rẹ̀ ká. lágbára Ọlọ́run. ẹgbẹ́ agẹni méjì ìsàlẹ̀ ó ń lura wọn bó lẹ ṣe kó ta báyìí bá mi. bẹ́ẹ̀ni ẹ̀sọ́ yẹn nísìnyí wá dé káwọn náà kó wá sinmi. wọ́n lè gbà mọ́ra rárá wọ́n lè gbà mọ́ra rárá ara ń kan wọ́n ni. wọ́n kọ̀ wọ́n máa gbà á nìyí. torí pé gbogbo ara mọ̀ wípé Ilé Ifẹ̀ dá dúró ni. Bẹ́ẹ̀ni.
kò sí Mr. Oludotun Martins. Baba. Baba, God bless you, sir. Ilé Ifẹ̀ ọ̀bẹ nìkan kan jíjà àgbà. Bẹ́ẹ̀ni. Ọmọ ló ń bá bàbá ẹ̀ jíjà àgbà. Bẹ́ẹ̀ni. Òun fẹ́ wojú bàbá òun. Bẹ́ẹ̀ni. Ọmọ tó bá dẹ̀ wojú bàbá ẹ̀ nígbà tó ń wojú Olódùmarè ni. Bẹ́ẹ̀ni bàbá. God bless you, sir. Kọ́ lọ jarí pẹ́ bàbá. Àmì bàbá. God bless you, sir. Yes, sir. Ẹ ṣé sà, yes sir. Hello. 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 Hello, ma. Hello, ṣé wà lójú ètò? Orí ètò ni mo wà yìí mà. Ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Ojú àwọn bá wa máa dúró tì. Àmì Ọlọ́run ló ní o. Àmì mà. Nǹkan tí mo ti ẹ̀fẹ́ torí mo ti ń gbọ́ ètò yín mo máa ń fọ́lọ̀ yín gan mo dẹ̀ ń fọ́lọ̀ ogun tó ń ṣẹlẹ̀. All right, ma. Àwa náà pé inú ayé mo ti 60 so mo mọ ètò díẹ̀. Wow. God bless you, ma. Mo dẹ̀ sídìò mi ò tún gbé nàìjíríà púpọ̀ mo tún gbé ibi tó jẹ́ pé ibi tó tún lajú ní lókè òkun. Mo fẹ́ bèèrè lọ́wọ́ gbogbo ọmọ èèyàn tó wà lórí ètò yìí. Mo fẹ́ bèèrè wípé àti ẹ̀yin náà mo fẹ́ fẹ́ láyé mi dáadáa. Ṣé Empire ló fi ń gbọ́ lórí ni? Ó ní pé ìlú ibi tí mo wà yìí nílùú Èkó ní UK mo ka history UK United Kingdom gangan mo ka dáadáa. Ẹgbẹ́ àtúwà United Kingdom yóò fẹ́ tó bí 5. Empire wà tẹ́lẹ̀ pé wọ́n ní ọba tó ní prince and princess ní ìlú yẹn ní UK yìí. Mi ò kọ́ bá prince ti UK United Kingdom mi ò kọ́ bá du ipò ní orí àpèrè. Ní Charles àti Queen àti kìnìún wọn bá wọn du ipò lórí àpèrè. Ó fẹ́ mi lọ àwọn ọmọ ẹ̀yọ́ ṣé Empire yẹn lọ sí ìjọ lórí gbogbo ọmọ Yorùbá ni wọ́n bá sọ fẹ́ kà mọ̀. Làwọn ń lò. Kí ni nìyẹn o? Èkejì ni wípé nígbà tí gbogbo ọba tó jẹ ní Ọ̀yọ́ 40 something náà pé ọba tó jẹ ní Ilé Ifẹ̀ 50 something náà pé ẹjọ́ níbo ni wo kí ló fà difference gap méjèèjì tí ó yẹ pé ọba Empire àwọn yóò ṣe wá ju ọba tó ti jẹ Ọ̀ọ̀ni lọ. Bẹ́ẹ̀ kò débi ni o torí mo ní pé 47 bí nǹkan náà pé wọ́n ti jẹ ní ìlú Ọ̀yọ́ yẹn. Àwọn ṣe ní sẹ́ẹ̀kì ni àbí wò ká dáadáa ni mo lè rí pé 50 something ló ti jẹ ní Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni. Akókò tó bí irú àwọn ẹ̀kọ́ tó bí grandparents wa ló ti jọba ní Ilé Ifẹ̀. Lágbára Ọlọ́run. Níbo ni Empire wọ́n wà nígbà tí wọ́n jẹ́ pé ọba tí wọ́n jẹ́ 40 something. All right, ma. Ó ṣàbẹ̀rẹ̀ ìjọba ike pápá important gbogbo ọmọ Yorùbá ni wípé kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú àwọn Ọ̀yọ́ tó jẹ́ pé ẹ̀yin náà ni wàhálà adébíkà lè kúrú pé wọ́n láwo ẹ̀ tó ń gba owó ẹ̀ ó sì kú fara péńpé ká kí gbogbo wa ká sọwọ́ pọ̀ ká gbé ìlú Yorùbá já ká lọ kágbà kan tí ẹ kó da èyí sì dà sí Empire ẹ sì dà sí Empire láti ọdún yìí etí kẹfì Empire ẹ tí ì rí ìbẹ̀rẹ̀ láti kúlé lórí ẹ tí ìgbógun yóò tí ì là ẹ ṣọ̀rọ̀ ní kẹfì Empire náà tẹ bá wo òlú ọ̀rọ̀ bó ṣe rí ẹ sì ìjà pé kí wọ́n develop ìlú yín. No, owó dé fine o owó dé ti develop o owó dé fine o. Owó dé dáa. All right. Ẹ jà sí ẹgbẹ́ Empire lè ṣàǹtẹ̀dùmọ́ ẹ lọ sí ìlú bòmí ẹ lọ sí àwọn òkè òkun wọ́n ja ogun ní UK yìí àwọn tí wọ́n ja ogun ní UK yìí ìlú tó ń ja ogun at least I can mo lè sọ pé 5. That's okay, battle of this, battle of that, battle Mr. of that. Anthony Johnson, God bless you, sir. Mr. Anthony Johnson, God bless you, sir. Àwọn Scotland gba ogun, àwọn Wales gba ogun, wọ́n tẹ̀sí gba ogun náà tó, wọ́n fọ́ níbalẹ̀ fún Queen of England ni. Bẹ́ẹ̀ni ma, God bless you ma. Kí ló ṣe wọ́n gan lọ́dọ̀ tí ẹ pé wò ó, ta ń bọ́ làwọn ẹni tó kàwé ni wọ́n wà. Ó ṣe ní ogun lọ́dún 2020 rí yìí sìn, àwọn èèyàn ṣì ń dàgbà pé ó sì gbẹ̀gà ọjà tó ti ọjà àwọn grandparents tí wọ́n jà, tí wọ́n ò rí pass tí wọ́n rí yọjú wọ́n sì tẹ́lẹ̀ sí ọ́fíìsì. Ìjà 18 something 19 something la tó wá jà ní 2025. Can you imagine? Ẹ sọ pé gbogbo Yorùbá ṣe máa kó lóko ẹrú gbogbo nǹkan ṣe máa dá. Báwọn Fúlàní tí ń bá wa jà wọ́n ṣe máa tó fẹ́ ìjọba tó yẹ kó lo rúṣẹ́sì tí ní ọ́fíìsì fẹ́ lò tí wọ́n fi ń jù dáńtẹ̀ gbogbo àwọn ọba tó yẹ kó lò àwọn arúgbó kan tó ti fẹ́ kú tó ti tọ́la tí wọ́n bí láyé tí wọ́n ṣe fẹ́ rìn mọ́ ó wá ń tiẹ̀ gbọ̀ngbọ̀n. ìfẹsẹ̀ tẹ̀lé fídíò tí mo tẹ̀ yìí ti Ọ̀yọ́ yẹn mo wá àwọn olóṣèré kan tó fẹ́ bá mi fi ṣeré lábẹ́sí Ọọ̀ni òrìṣà ó ń bọ̀ ó wá kan ní mọ́lẹ̀ ẹ̀kọ́ wa ń bá ń fi ṣeré ẹ sponsor ẹ. Ọlọ́run ìṣeré o. Ẹ mi náà. Ṣé ní kí
yẹn. Bẹ́ẹ̀ni. kábíyèsí ṣe ń bọ̀ báyìí. bí ọ̀pọ̀ àwọn èèyàn hà sí ẹ̀. èso ọ̀nà. tó ṣe kí àwọn tó dìde fún báyìí. sure. kábíyèsí ọ̀rọ̀ àfin bó ṣe kọ́ ní mọ́lẹ̀ tó wá ń kọ́ ní mọ́lẹ̀ báyìí. kò ara ní. ẹ̀fẹ́ ká kọ sítórì yẹn bẹ́ẹ̀ àbí. mo fẹ́ ká kọ sítórì yẹn bẹ́ẹ̀ yẹn bí wọ́n àyàn lọ́wọ́. ẹ wá sponsor ẹ̀ màá bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò. mo ti gbọ́ mà. mo ti gbọ́ mà. common sense tó wọ́n láti Canada. mo ti gbọ́ mà. mo sì sọ fún ẹ pé tí ọkọ̀ bá tó bá dìde wá kí ẹ rẹ ó wà rẹ fi sọkẹ́ẹ̀tì wà dìde wà kẹ́ni àpapọ̀ orí bẹ́ẹ̀ tiẹ̀ jẹ́ tiẹ̀ ń dàpọ̀ gbà. bẹ́ẹ̀ni. ọ ní oríṣiríṣi ẹ̀kọ́ bẹ́ẹ̀ ju àgbà. pàápàá. nígbà tí Aláàfin gan wà bẹ́ẹ̀ tó bá fẹ́ pe àwọn head ọba west àti north emir àti ọ̀dùnmọ̀ máa ń pèsè Àbújá ṣọ́ọ̀fì ránṣẹ́ Aláàfin àṣọwáyọjú ọ̀rọ̀ síbẹ̀ orí ìwọ òpè orí àwọn ọ̀gbẹ́ òpè rárá kò sọ èmi ò sọ láti sọ. Ọ̀yọ́ lèmi náà o ẹ ti ń bú wa o. ẹbí ìbú yín sà ó yẹ kí àwọn Ọ̀yọ́ kọ́ ló máa bá àwọn pírẹsidẹ́ǹsì gàdí kò kọ́ ọ ní ipò náà ní débá ló ń ṣiṣẹ́. God bless you ma. ó yẹ kó bá kámẹ́rà ọkọ̀ jà ó yẹ kó fẹ́ǹsì pírẹsidẹ́ǹsì. tàbí kán lọ jí wọn l'Awólọ́wọ̀ lọ gbàgbára fọ ní kán lọ jí Awólọ́wọ̀ náà o sì má mọ sàrí Awólọ́wọ̀. Ọ̀yọ́ Empire ṣùgbọ́n Empire sọ fún yín pé ní Empire yẹn pé ẹgbẹ́ ọ̀jẹ̀ gbogbo ọba gbogbo ẹ̀ẹ́dì gbogbo ọ̀wọ́n ọba ní Empire yẹn mí ní kò yé mi o. ẹjagun gbogbo ọdún náà máa ń jagun. omi kó gojọ. wọn láwọn ọ̀bírísì kan tí wọ́n jagun. God bless you ma ẹ ṣe ń bọ̀ ma. ó yé mi ma. That history goes back to the educationalists. Oh yeah. Ẹ kọ́ máa ṣe history. Àwọn kan wà pé àwọn ọmọ ọmọ wa ń sìn fún ọmọ history tó bá gbé lọ́wọ́ máa gbà. Bẹ́ẹ̀ni. Nígbà wà ká history díẹ̀ díẹ̀ kó yí àwa gangan. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀sọ̀pọ̀ tí ọba táwọn Yorùbá ká history kọ́ bẹ́ẹ̀ kì í important fún àwọn Yorùbá kọ́ láti mọ history. Bẹ́ẹ̀ni. Irú àwọn history tó máa tún ṣe náà máa gbé sí wọn lọ́pọlọ. Lágbára Ọlọ́run náà ti ń gbé fáwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jẹ́ àti yó. Àìsàn wa rí i pé èrè ni àwa tú dànù tú ẹ̀ àwa tú. God bless you ma. God bless. Last born ni God bless you ma. God bless you ma. Ẹ jẹ́ yọ̀ǹda yín. Hello. Hello ya. Hello sir. Hello ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà ẹ kúrò lẹ́sà láti bẹ̀ yẹn. Yes. Mo kàn fẹ́ dá sí tòyìn náà kì í ṣe pé mo fẹ́ dá sí too much because àwọn èèyàn tó ti sọ̀rọ̀ bọ̀ mo fẹ́. Àwọn èèyàn tó wá pọ̀ lórí ẹ̀ bóyá sà. Ṣé ẹni bọ́lá correction ló fẹ́ ṣe ni pé wọ́n ní màmá wa tó sọ̀rọ̀ tán yẹn wọ́n ní ọba tó ti jẹ ní Ilé Ifẹ̀ 51 ti Ọ̀yọ́ 40 something wọ́n kà á láti orí Odùduwà ló fi jẹ́ 51 o. Okay. Ọba ti jẹ more than 100 before Odùduwà. Bẹ́ẹ̀ni. God bless you. Correction ẹni pé kọ́ máa mọ̀ because most of the things àwọn people mọ̀ ilé sọ fáwọn èèyàn torí àbúrò náà lè mi náà wà. Okay. Okay. Mo sọ fáwọn èèyàn bí torí èmi ọmọ ọ̀rá fẹ́ lé mi. Okay. Ọmọ ìrẹ́mọ náà lè mi. Mo sọ fún èèyàn bí wọ́n ní rọ́ kí lọ́wọ́ òwe tó kọ́ mo ní àwọn tó kọ̀wé nígbà ìwọ́n kọ́ látòrí Odùduwà. Mo ní ìkọ́nọ́dẹ̀ fà ní pé Odùduwà popular ó dàbí Awólọ́wọ̀ ń sìn ni Awólọ́wọ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn. Kí lè ṣe Awólọ́wọ̀ nìkan ló ti wá ọ̀tà Awólọ́wọ̀ tó táwọ́lọ́wọ̀ ṣe kí a rí bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Mo ṣàlàyé bẹ́ẹ̀ kọ́ wọn believe but mo fẹ́ kẹ́ túbọ̀ máa tẹ̀ kí ní ẹ̀wọ̀n ọlọ́pàá àwọn bá kọ́ ti gbẹ. All right baba. Wọ́n lè mọ̀ pé kì í ṣe 51 rárá. Àwọn tó kọ̀ kà látòrí Odùduwà ní 51. All right baba. God bless you sir. Amen sir. God bless you sir. Yes sir. Hello. Hello sir. Rasa. Àwa ni sir. Yes sir. Àmì àtẹ̀yìn náà. Àmì o God bless you sir. Ìyẹ̀ṣẹ́ ní nǹkan tẹ́ ẹ ṣe. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn. Ẹ lọ wá àwọn ọba tó ní agbára tó ní fọ̀tọ̀ lẹ́ẹ̀kan. Gbogbo ọba ní ó ní fọ̀tọ̀ lẹ́ẹ̀kan o. Okay. Ọba àkọ́kọ́ ò ṣe é fojú parẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń kú ìjọba lórí ìlú. Bẹ́ẹ̀ni. Ẹ̀ka àwọn kan wà tó tún jura wọn lọ. Bẹ́ẹ̀ni. Kan pé ọba Aláàfin Ọ̀yọ́ èmi ò lè máa rìnrìn yẹn. Èmi kọ́ o. Bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà ni wọ́n ṣe ń gbọ́ o. Èmi bò èmi kéré. Ọ̀yá bàbá mọ̀ ń gbọ́ yín. Kọ́ba ṣèpàdé. Okay. Ọjọ́ mọ̀ pé ilé bàbá ọmọ kò ń bọmọ lẹ́yìn ilé bàbá ọmọ lè ju ilé ọmọ lọ. Ó jẹ́ ilé àmọ̀ ni.
kò sí oṣù tó bá fẹ́ gbọ́ fọ́mọ yẹn ní bàbá ẹ̀ lọ́mọ ní kó padà sí. bẹ́ẹ̀ni. kó difficult pátápátá kọ́ ní ọ̀nà òrùjú ọ̀nà ọ̀ráyè fún mi. tọ́wá ní kó lọ kó ṣe ilé bàbá ẹ̀ àtúndé ilé bàbá ẹ̀ gan. wọ́n lè má ṣe ilé bàbá ẹ̀ kó tún ilé sí ìdílé tí bàbá ti jáde. ìfẹ́ ti wà ọ̀rọ̀ mìíràn àkóńjagun ẹ̀fẹ̀ ni ó kó òun lọ dáwọn òní tó lẹ̀. ó sì lẹ́tọ̀ọ́ tí ọmọ bá dálẹ̀ ó tún wá ní god ó tún padà lọ sílé. láti lọ jọba ń bẹ̀. ojú rẹ̀ wà lórí àpèlé bàbá. ọdún mélòó ló fi bímọ kí lọ́jọ́ orí àwọn ọmọ ẹ̀ kan tó tọ́ bá jẹ. ó padà lọ ní ọjọba ipa tó ti lọ́jọba yẹn ẹ ti sọ ó ṣòwò pé adé kékeré ló wà lọ́wọ́ ẹ̀ ó yẹ kí ẹ̀ ń fa. kò tiẹ̀ tó kò gbádé lọ gan jagunjagun ni kò gbádé lọ. God bless you baba. ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ẹ máa pè ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. ó máa ta wọ́n lára. wọn ò dẹ̀ rí Moses, Mr. Moses Sholanke, God bless you. Me, ni wine sir. Hello, sir. Mo wà pẹ̀lú yín, sir. God bless you, sir. Yes, sir. Ẹ jẹ́ kí wọ́n pè é. All right. Tó bá lè pè Tinubu bàbá wa tó wà lórí àgbèrè àti àwọn nǹkan ìkàn ẹ ṣe fẹ́. All right. Ó pè wọ́n kó jókòó. All right, sir. God bless you, sir. All right, sir. God bless you, sir. Olúwakẹ́mi Babalọ́lá ó ní Ọ̀yọ́ padà tẹ́po ló bá rẹ́rìn-ín ó lágbára o ilé kọjá bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn wa èmi tún ló wà ń bí yìí eléyìí ní ọ̀tá ilẹ̀ Yorùbá ni ọ́ ò bẹ̀rù Ọlọ́run nítorí ohun tí ó jẹ ni ó fi ń da àárín àwọn aládérú ilẹ̀ Yorùbá ṣé káláwí koko ló dàárín wọn rú ni Alhaji Jẹ̀lílì Hamidu Ajayi ló sọ̀rọ̀ yìí o. Ambassador Ọlárẹ̀wájú Ògúnléyé ní whoever is not blessed with awikonko analysis should should stop listening or watching him. It's not by force to watch his program. Eléyìí sọ̀rọ̀ nípa àwọn Ọ̀yọ́ Akínbínú Akíntàn ó ní where was the Oyo Empire in the 10th and 11th century? People supporting rubbish don't know the history and I don't blame them. It is because kò parí ọ̀rọ̀ yẹn ń bẹ̀ yẹn. Ẹ wo oríṣiríṣi làwọn èèyàn sọ o. Oríṣiríṣi làwọn èèyàn sọ nípa ohun tó ń lọ láàrin Ṣọ̀ún Olúbàdàn Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin of Ọ̀yọ́. Ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o kí lè rò tí ẹ ti gbọ́ gbogbo ìbéèrè táwọn èèyàn ń béèrè gbogbo bó ṣe rí lọ́kàn wọn tí wọ́n sọ lórí ètò tí arákùnrin yìí ṣe. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu